àfíà ni. A kú ọdún àná, a kú ìyèdún. Ó ń rúgbó bọ̀ o. Àti ẹ̀ wá mọ bá ṣe fẹ́ ṣe ìgbésí ayé báyìí. Mo ti ṣe fídíò kan kalẹ̀. Ṣé ẹ mọ fídíò kan tí mo sọ níjọ́ yẹn tí mo ní 90 minutes kẹ̀ pé gbogbo ọ̀nà ni màá máa wá. Tí ọkùnrin ó fi ṣáà tètè wá. Èèyàn kan wá pè mí wá ní Hajiya, irú àwọn ọ̀nà wo nìyẹn? Mo wá wò mo ní rárá, mi ò ní explain fún arákùnrin yẹn. Kó mọ̀ fi ohùn mi dà. Mi ò ní explain fún ní orí WhatsApp. Instead, àwọn obìnrin màá fẹ́ explain fún. Or àwọn tèmi mature mind, husband and wife tí mo ń bá deal, tí wọ́n mọ show mi lórí YouTube, ó ní màá wá discuss. Mo dẹ̀ ti ṣe fídíò yẹn. Ní àwọn kan wá sọ wípé, ṣó yẹ ká sọdún àwọn ọmọ kan wà nínú igbó. Mo bá rántí mo ní yes, àwọn ọmọ wà nínú igbó. Ṣé àwọn ọmọ lè wà nínú igbó ká mọ release irú fídíò tí n bá fẹ́ kọ́kùnrin tètè dà? Ẹ̀yin tèmi, ó wá ṣe mí kàyéfì. Nínú ibi tí mo ti ń ròyìn, mo bá tún rí voice note kan. Ẹ jọ̀ọ́, voice note tí mo fẹ́ play yìí, ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ ni? Ẹ jọ̀ọ́ nínú ọkàn yín, ṣé ẹ feel pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu, òun ló ní voice note yìí? Ṣé ẹ̀yin feel pé voice note yìí ò kí ń ṣe AI? Ṣé mo wá lè gbọ́ voice note yìí kí n tí wá máa sọ wípé tọ́kùnrin bá fẹ́ tètè dà? Ẹ jẹ́ ká kọ́kọ́ mójútó èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin tèmi, ẹ jọ̀ọ́, question méjì mo fẹ́ bi yín. Kẹ́ máa dá mi lóhùn nínú comment. Ṣé AI ni àbí original? Ṣé voice bàbá wa leléyìí? Ṣé voice bàbá wa Tinubu ló sọ̀rọ̀ báyìí àbí AI? Tó bá jẹ́ pé ẹ̀yin AI ni, kò mọ̀ ní yẹ yín. Kò mọ̀ ní yẹ yín, kò mọ̀ ní dá fún yín. Tó bá jẹ́ pé ẹ̀yin AI lẹ lọ fọ́ọ̀mù voice bàbá yìí. Ẹ fẹ́ ba ìlú jẹ́ pátápátá, kí ló dé? Kí ló dé? Kò mọ̀ ní dá fún yín tó bá jẹ́ èmi fẹ́ ṣépè pé eléyìí ó kọjá rẹ́dẹ̀rẹ́dẹ́. Ẹ̀yin tèmi, kó wá jẹ́ real, kò gbọdọ̀ jẹ́ real. Kò gbọdọ̀ jẹ́ real. Bàbá wa tá dìgbò fún kò gbọdọ̀ jẹ́ pé real ni. Kò gbọdọ̀ jẹ́ voice bàbá èèyàn tá dìgbò fún ni. Fake lélẹ̀. AI yìí dẹ̀ ní kì í ṣe Nàìjíríà. Èèyàn lè jọmọ Nàìjíríà kó tún ṣerú AI báyìí. Ọ̀tá Nàìjíríà lélẹ̀. Ẹ̀yin tèmi, gbogbo ọ̀nà ẹ̀yin ìjọba báwọn ọmọ yìí ó ṣe jáde, ó ní kẹ́ ẹ wá fà. Ó ti ń pẹ́ jù. Ó ti ń pẹ́ jù. Ó ti ń pẹ́ jù. Ẹ̀yin kan sì ń jẹran yọ̀mù. Lẹ̀ ń lọ party yọ̀mù. Lẹ̀ ń jó yọ̀mù. Lẹ̀ ń ṣe photo top yọ̀mù. Wàláì, àná bí children's day tí mo rántí pé àwọn ọmọ yìí ṣì wà nínú igbó, nínú òtútù, nínú oòrùn, nínú ebi. Allahu Akbar. Àwọn ọmọ ọlọ́mọ, ó lè jọmọ rẹ. Ó lè jọmọ tèmi náà. Ikú tó ń pa ojúgbà èèyàn, òwe ló ń sọ fún yín fa. Ikú tó ń pa neighbor rẹ, òwe ló ń pa fún ẹ. Ó lè jọmọ rẹ. Ó lè jọmọ rẹ kó mọ jẹun yàmùyàmù. Ó lè jọmọ rẹ kó mọ ṣe party. Ó lè jọmọ rẹ kó mọ dáná wèrè ká. For once, abiyamọ, ẹ ronú bí abiyamọ. Nǹkan tó fà á tí mi tí fi lè post fídíò mi tọlọ́kọláya, sexy alaja, tí mi fi lè tí post ẹ nìyẹn. Ẹ̀yin tẹ́ bá wá fẹ́ kí n post, tẹ́ bá wá sọ wípé tó Hajiya post ẹ. Ìyá ẹ comment pé Hajiya post fídíò yẹn. Comment yìí máa wá jẹ́ ọ̀nà méjì. Ẹ má lọ́jú pọ̀, ẹ má lọ pọ̀. So yé yín, Hajiya AI ni, bàbá kọ́. Hajiya bàbá ni. Please ẹ give reason. Ẹ tún wá ṣe another comment. Hajiya post ẹ. Àwọn èèyàn wá mọ̀ pé based on request ni. Otherwise, gaskiya a ní lè post yẹn fún alẹ́ rẹbẹ. Ẹ̀yin tèmi, ẹ bá mi gbọ́ voice note náà. Ẹ gbọ́ voice note náà o. Ẹ bá mi gbọ́ voice note náà. Ẹ̀yin tèmi. But it's not possible. And mind you, I'm winning this election. I don't care whatever is happening. Nigeria deserves it. Because when I was running as a president, they didn't wanted me. Now, all of a sudden, they want me to rescue them from insecurity. As of last week, I called Peter Obi to step. I'm not begging him again. I will be whatsoever in my mind, and I will make sure the insecurity affects people in Southeast more. Listen, I am going to borrow more and more money from World Bank. Try to understand me. I wouldn't like to stop this insecurity, because if I do, how will our party be able to raise funds to win elections? Think about it. Even the loans I'm taking is to fund them. Also, I have planned after I'm done with my position as a president. Keep in view. Comment yín ló máa decide pé bóyá kí n release video tí yẹn bá fẹ́ kí ọkùnrin tètè wá. Lecture tó back ẹ up náà àtàwọn problems mi tó yẹ yín fún alẹ́ rẹbẹ tẹ́ bá fẹ́ kí n post ẹ.
ẹ kọ comment kẹ́ẹ̀dẹ̀ dá mi lóhùn AI or no AI kẹ́ẹ̀dẹ̀ fún mi comment. Bye for now. Thank you. Thank you very much. Issue of insecurity, that is the love. That's obedience of law. Nowhere in the holy teaching that you should engage in banditry. Nowhere that you should kill another human being. The sacrifice we are talking about, even in the beginning of life, where we take this from, a child was replaced with animal. And that is what the value of life is all about.